olóyè kò mo ní mọ̀ràn mẹ́rin fún yín. Ilé umuru aláwa fòkèlè kọ̀dọ̀ ìwà fi. Ìmọ̀ràn àkọ́kọ́ tí mo ní olóyè kò Yorùbá sọ nínú òwe wọn lóògùn ló lọ́jọ́ kan pọ́njú. Ògùn ló lọ́jọ́ kan pọ́njú. Ọlọ́run ti jẹ́ orí ẹni ló lọ́jọ́ gbogbo. Ló lọ́jọ́ gbogbo. Ẹ̀yin náà ti rí sí pé bóògùn yẹn ṣe pọ̀ tó Ọlọ́run nìkan ló lè ṣe fún. Ọlọ́run nìkan ni máa rí ọ̀yàn. Ní ìnẹ́kẹ̀ ìdágbára yín lò. Ẹ̀yàn ní ẹ̀dánù. Ẹbọ ọbẹ̀ làwọn afáwọ́ sọ pé ẹ má ṣe o. Ẹ má ṣe eléyìí o. Tí mo dẹ̀ jẹ́rìí yín. A sì jẹ́rìí. Torí ẹni tó já gidi ni yín. Ẹ mọ straight ti ń bẹ nínú oògùn yàtọ̀ sí foríbalẹ̀. Yàtọ̀ sí àwọn pákéjì ara rẹ̀. Àárín ẹ̀yin àtọ́lọ́run má jẹ́ ó dára. Tẹ̀gìrì ni umuru. Màmá tó bí yín ló dájọ́. Bàbá tó bí yín ló dájọ́. Kó tó ṣe yín kọjá kò lè sí ọmọ ẹlòmíì kóhun àti gbogbo ọ̀ràn rẹ̀ ọmọ bàlọ́. Aláwa fòkèlè kọ̀dọ̀ ìwà fi. Gbogbo ojoojúmọ́ ẹ máa rántí o, ẹ máa ṣàdúrà fún màmá tó bí yín. Àjọ tí màmá dálẹ̀ kó òkun kọ́ àánú Ọlọ́run lórí pé màmá rẹ̀ ti ṣe dáadáa fáwọn ọmọ ọlọ́mọ. Kámọ́ ti sọ dáadáa tẹ́yìn náà ṣe fáwọn èèyàn. Nínú dáadáa tẹ́ ṣe fáwọn èèyàn làkẹ́ gba góòlù wà. Èmi àti yín àti dúdú la máa lé ọjọ́ náà. Lálẹ́ ọjọ́ tẹ́ ẹ sọ fún mi pé èmi pè pé wọ́n mọ̀ ti sọ fún mi wọ́n ní wá gbọ́mọ. Wọ́n ní wá gbọ́mọ. Wọ́n ní kéèyàn débẹ̀ wọ́n tún pààyàn. Ẹ sọ̀rọ̀ kanjọ́ náà. Olóyè Sunday Igboho sọ̀rọ̀ kanjọ́ náà. Ẹni tí a bá try láti fi ṣe nǹkan kan fún yín. Wọ́n bá try láti jàmbá yín lọ́nà tí kankan nu wọn bá lọ láàyè. Tí kankan nu wọn bá lọ láàyè. Ẹ má pè mí lọ́mọ aládìkún mọ́. Ẹ má pè mí lọ́mọ aládìkún mọ́. Ẹ sọ bẹ́ẹ̀. Aago mélòó ni a pè? Aago méjì òru ni a ní débẹ̀. Bẹ́ẹ̀ mi ṣe ń dé wòrò èmi ń pè wọ́n àwọn náà move àwọn move láti bí èmi move látọjọ́ àjọ wa pàdé níbẹ̀. Bẹ́ẹ̀ mi ṣe lọ gbé àwọn ọmọ tán nínú kòtò nínú igbó yẹn. Èmi ń retí pé ewo olóyè tí a ní kí máa nìṣó mi ì máa rí olóyè asámọ́ǹtì surveillance ni bẹ́ẹ̀ mi ṣe gbọ́ sínú mọ́tò tán tẹ́mi speed lọ ni mo rí call ẹ farabalẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé ọmọ là ń wò yìí mọ́tò tí ń taná lẹ́yìn yìí ni mo wà ń bẹ̀ ẹ má speed ẹ rọra máa lọ kò sí kankan tí ó ṣẹlẹ̀ ẹni bá fẹ́ jẹ́ nǹkan ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ láàrin nǹkan wá darí kíkì mi. Bàbá darí kíkì wọn. Sọ́dọ̀ olóyè Igboho. Sọ́dọ̀ bàbá olóyè Sunday Igboho. Ẹ káàbọ̀ láti school. Ẹ káàbọ̀ láti ilé ẹ̀kọ́. Ẹ káàbọ̀ láti college. Láti kọ́lẹ́ẹ̀jì ẹ káàbọ̀. Ọmọ tí ń rìpọ́ọ̀dù ẹgbẹ́ ẹ káàbọ̀ láti yunifásitì. Ẹ káàbọ̀ láti yunifásitì. Ẹ káàbọ̀ nílé ìbèrè kó tó wọ̀. Àwọn Lárúbáwá ní àdúnyà madrasatun wa zamanu wa ustad. Ayakumula. Life is like a college. Wọ́n ní ilé ayé tá a wà yìí dàbí ilé ẹ̀kọ́ ni. The situation there in are the teachers. Àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni ó dẹ̀ máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́. Àwọn ni teacher tí ó máa kọ́ wa. Àwọn ni olùkọ́ tí ó máa kọ́ yẹn. Ẹ ti lọ sùkúù. Ẹ ti lọ sùkúù. Ẹ ti dé. Ẹ dẹ̀ ti dé. Àwọn Nàìjíríà tó ní. Nàìjíríà tó ní. Kò sí ìwé téèyàn lè kà. Kò sí ìwé téèyàn lè kà. Tó gba certificate. Tó gba certificate. Tó bá dé Nàìjíríà. Tó bá dé Nàìjíríà. Nàìjíríà ṣẹ̀ṣẹ̀ tó wá kọ́ lẹ́kọ̀ọ́ mi. Nàìjíríà tún wá kọ́ lẹ́kọ̀ọ́ mi. Ẹ ti ní certificate jagunjagun. Ẹ ti ní ìwé ẹ̀rí jagunjagun. Kọjá. Tó jẹ́ pé torílẹ̀-èdè mi bá nírú yín. Tó bá nírú yín. Wọ́n fọkànbalẹ̀. Nàìjíríà sì tún kọ́ yín lẹ́kọ̀ọ́ mi. Nàìjíríà sì tún kọ́ yín lẹ́kọ̀ọ́ mi. Mo kì í kú oríire. A kì í kú oríire. Ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. Ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. Ìgbòho àti gòkè ẹ̀dá láyé okun fún fìtínà. Ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. Ṣẹ́gbọ́ ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. Ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. Àti gòkè ẹ̀dá láyé okun fún wàhálà. Ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ á rí nǹkan. Nígbà tí ṣẹlẹ̀ ń jọ sí mo ní kádàrá ti olóyè Igboho lọ bí tọ́lọ̀ nídìí ẹ̀ fún mi. Tọ́lọ̀ nídìí ẹ̀ fún ni. Olóyè lérò yìí pé owó kọ́ táwọn ń jẹ́ tẹ́lẹ̀ yẹn náà ni àwọn lò láyé orúkọ tọ́lọ̀ ń fẹ́ fún olóyè Igboho ó tóbi jù yẹn lọ. Ọlọ́run wá tì wọ́n lọ sí skul. Ọlọ́run tì wọ́n lọ kọ́lẹ̀. Ànábì Musa bó ṣe dá ànábì Ọlọ́run tó àwọn nǹkan kan wà ní Quran téèyàn bá ní ìmọ̀ nípa tọ́lọ́run kò ní gbọ́ yé. Nígbà tọ́lọ́run ń sọ fún Musa pé wákọ̀tálítà nafsan níjọ́ tó pààyàn èmi Ọlọ́run mọ̀ ń pa ẹ̀ o mọjọ tó pààyàn o ó yé mi Ọlọ́run sí o àmọ́ tí wọn bá pààyàn sí ẹ lọ́rùn o lè débi tó. Wọ́n tálítà náà fún sáà. Wọ́n lè jẹ́ iná kàmí lẹ́yìn lẹ́yìn ìgbà tí wọ́n pààyàn sí ẹ lọ́rùn Musa èmi ni mo là ẹ́ kò nínú ìbànújẹ́ mi. Wọ́n fàtà náà kàfùtù náà. Mi jẹ́ kọ́wọ́ tẹ̀ ẹ́ torí wọn bá mú ẹ níjọ́ yẹn wọn bá fọ̀tá ẹsẹ̀ sí bó ṣe wà ní sọ́lá tó tọ́ wa nìyẹn pé wọn bá fi ọ̀tá ẹsẹ̀ sí èmi Ọlọ́run ni mo kọ́ ẹ bó ṣe escape. Wọ́n fata náà kàfùtù náà. Wọ́n fata náà kàfùtù náà. Lẹ́yìn ìgbà tó wá escape tán tó lérò pé o ti bọ́ lọ́wọ́ Fìràwọ̀. Ọlá bísítà. Lẹ́yìn ìgbà tó escape tán tó lérò pé o ti bọ́ lọ́wọ́ Fìràwọ̀ náà wọ́n fata náà kàfùtù náà. Wọ́n wá dá oríṣiríṣi problem oríṣiríṣi ilẹ̀ fún ọ. Eléyìí tó lérò ó lè ṣẹlẹ̀ ní ayé. Ọ̀tọ̀ ní ti Kútọ́nù, ọ̀tọ̀ ní tẹnu ọ̀nà pléènì, ọ̀tọ̀ ní ti Nàìjíríà, ọ̀tọ̀ ní ẹmú ẹ̀pá, ọ̀tọ̀ ní wanted. Wọ́n fata náà kàfùtù náà. Wọ́n fata náà kàfùtù náà.
mo wá dá sílẹ̀ fún ẹ gbogbo problem tí mo dálẹ̀ fún ẹ yẹn school ni o wọ́n fata college náà ni o kàfùtù náà. ó wá ní afata náà wà lábí sításì ní fọlá bí sításì nínà fi àlìmọ̀díyánà. min alimadiyan èyí ọlọ́run wá ní ẹ jáde lẹ́yìn ìgbà tó tún kúrò níbi pé wọ́n pààyàn sí lọ́rùn wọ́n pààyàn sí lọ́rùn mo wá tún ní kó lọ sàtìpó kó lọ kọ́ bí wọ́n ṣe ń da màálù jẹ fódìdí ọdún 10 lọ́dọ̀ àwọn ará ilé Madian lọ́dọ̀ ànábì Ṣuaib lọ́ọ́ kọ́ o ti lẹ́kọ̀ọ́ bó ṣe lè jagun ayé bẹ́ẹ̀ o ti lẹ́kọ̀ọ́ bó ṣe kọ̀ntró ayé lọ́ọ́ kọ́ bí wọ́n ṣe da màálù tó o bá ti mọ̀ bó ṣe kọ̀ntró ẹgbẹ̀rún màálù tó o mọ̀ pé tí màálù ẹyọ kan bá sọnù ó kó yòókù lẹ́ ọwọ́ ẹyọ kan yẹn lọ ni lọ́ọ́ kọ́ ẹ̀kọ́ béèyàn ṣe lo òṣèlú lọ́ọ́ kọ́ ẹ̀kọ́ béèyàn ṣe stabilize irinṣẹ́ ti wà gbogbo nǹkan ìjagun ti wà orúkọ ti wà ó ku ẹ̀kọ́ bó ló ṣe lè bá Tinubu jókòó bó ló ṣe bá àwọn tí wọ́n jọ bẹ́ẹ̀ nínú ayé tẹ́jọ́ máa jókòó sọ̀rọ̀ mo wá ní kó lọ ṣàtìkú nílùú mi kó lọ kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ ẹ wo ọ̀rọ̀ Quran bí ṣe ń bá òní mu. Thumma jita ala qadari ya Musa. Thumma jita ala qadari ya Musa. Ọlọ́run wá ní mo ṣe wá rìnrìn àjò lọ yẹn mo wá dá ọ padà lórí níta torí ẹ̀ níta hàn wá sáyé pọ̀ wá ṣe gangan lẹ́yìn ìgbà ọ̀nà sùkú oríṣiríṣiríṣi mo wá ṣẹ̀ṣẹ̀ wá gbé ẹjọ́ kí wàá ní tí mo gbé ẹjọ́ kù sí ibi àbí láfẹ̀rẹ̀ áhùn ìnáwó tọgọ̀ ọ̀tá tó sá fún jọ sí òun náà ló fèsì o àwọn tí wọ́n ń pa Yorùbá jayé tí wọ́n torí ẹ̀ lé ẹ kúrò nílùú àwọn náà ló tó padà fèsì o àmọ́ bó ṣe wá fèsì ẹ ọwọ́ yàtọ̀ sí ilé tó ti bá bọ̀ ọ̀tọ̀ lọ́nà míì toró o ti lọ sùkú o ti ní sàtífíkẹ́tì o ti mọ̀ bí èèyàn ṣe pọ̀ tó ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ síjọ olóyè ìgbòho jẹ pàrọ̀ tí ronú òbí ọjọ́ kẹsàn láàrò àbíjọ tí ronú àwọn ọmọ ìyá rẹ̀ tí a pa àbíjọ tí ronú òkú wọn tí òun ẹbí tó wà àbíjọ tí ronú àwọn fámìlì àbíjọ tí ronú owó tí ń bẹ ní báyìí ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ àti gòkè ẹ̀dá láyé òkun fún wàhálà ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ rí nǹkan. olóyè kò. àti gòkè ẹ̀dá láyé òkun fún wàhálà ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀ rí nǹkan. àárín ẹ̀yà àtọ́lọ́run ẹ má jẹ́ kó dàrú. ẹ má jẹ́ ó dàrú. anybody lè ní opinion tó bá wù nípa yín àárín ẹ̀yà àtọ́lọ́run ní kẹ́yìn o wà lásìkò bá ní máa ń rọmọ níbi ọ̀rọ̀ ìbátí mi ò kí àǹtó kálukú bá rò nípa mi níwọ̀n ìgbà táàrin ẹ̀yà àtọ́lọ́run bá ti yẹra wa ẹlẹ́ẹ̀kejì àárín ẹ̀yà àtijọba electric níjọba o wọ́n lè tanná fún yàn wọ́n sì lè ṣọ́ọ̀kì èèyàn yọ electric lò ní èèyàn yìí ní mùkúmù ọgbọ́n kan làwọn Niger Delta ń dá wọn lágbára tó yín wọn àjọkùnrin tó yín tí tó kò ló fi ń gba kọ́ńtrákìtì bílíọ̀nù tírílíọ̀nù wọn ní agbára tó yín bákan ló stabilize rẹ̀ ó position rẹ̀ ó organize rẹ̀ ó dẹ́rùbà ìjọba díẹ̀ àtúnṣàrí gbójú pamọ́ adẹ́rùbà wọn agbójú pamọ́ ìjọba wa rí pé eléyìí àfikà máa tọ́jú ẹ̀ olóyè ẹ ti ṣiṣẹ́ débi kẹ́ ẹ máa gba tírílíọ̀nù àmọ́ wà lórí packaging ọ wà lórí bẹ́ẹ̀ bá ṣe position ara yín ẹgbẹ́jọba jẹ́ ẹ̀tẹ̀ tó sáré gbé wọn mọ́ra ẹlẹ́ẹ̀kẹta nínú mọ̀ àwọn alágbára ayé àwọn ọ̀tá méjì wọ́n mọ̀ bá yín sọ̀rẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ sì balance láàrin ọ̀tá méjì ẹ mọ̀ bẹ́ẹ̀ sì balance láàrin ọ̀tá méjì kì í ṣe gbogbo ọ̀tá ò ní lọ̀rẹ́ lọ́la kì í ṣe gbogbo ọ̀rẹ́ àná ni ó jọ rẹ̀ lé ní o kì í ṣe gbogbo ẹni tí ń rẹ́rìn sí yàn ló fi rẹ́rìn o kì í ṣe gbogbo ẹni tí ń bá yàn sunkún lómi jẹ́ bẹ́ẹ̀ lójú ẹ̀ o ẹ manage láàrin ọ̀tá méjì kẹ́ ẹ fi rọ́nà lọ pàápàá jùlọ àwọn ọba wálẹ̀ Yorùbá wọ́n mọ̀ fàyín lọ́tún fàyín lọ́sì ẹ̀yin ni kẹ́ ẹ mọ ọgbọ́n tẹ́ ẹ mọ̀ dá ẹ̀ sọ̀tà ẹnì kankan nínú gbogbo wọn jagunjagun lẹ jẹ́ fún gbogbo wọn mo sọ̀tàn kankan tó dé baba Aláàfin Adéyẹmí Ọlọ́run bá mi yọ́nú sábọ̀ wọn wọ́n pè yín nígbà kan èmi náà ní rántí yín èmi àti ẹnjìnìà Ibrahim wọ́n ní ká jíṣẹ́ fún yín kẹ́ ẹ yọjú sáwọn ẹ ṣe mítìnì àkọ́kọ́ ẹ ṣe mítìnì ẹ̀kejì ẹ ṣe mítìnì àkọ́kọ́ nínú ààfin ẹ ṣe ẹ̀kejì ní àdúgbò bọ́rọ́bọ́rọ́ ẹ tún ṣe ẹlẹ́ẹ̀kẹta mẹ́ta tèmi mọ̀ nù ẹ tún ṣe àìmọye tẹ́yìn méjèèjì ò tẹ́ mọ̀ wọn mẹ́ta tèmi mọ̀ nìyẹn ìṣẹ̀lẹ̀ tán wá ṣẹlẹ̀ bàbá wa pè mí bàbá ní ọmọ mi Sunday Igboho á fún lóye of Yorùbá land níjọ́ náà lọ́hùn bàbá wa ní oyè wo láde fún làwọn ọba fi gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ipò tí wọ́n bá wà wọ́n wo àwọn tí wọ́n ti lò kọjá bò ní wọ́n ṣe lò ó mo wá sọ fún bàbá wa Adéyẹmí mo ní bá mi olóyè Sunday Igboho sọ fún mi rí pé wọ́n ti fa àwọn jẹ jagun àwọn ìjọ kan ti fi wọ́n jẹ jagun of Yorùbá land ibẹ̀ ti jọ ní kí ló dé tẹ̀yìn stamp ẹ̀ kọ́ máa jẹ jagun of Yorùbá land bàbá ní ọ̀rọ̀ ló sọ yìí o àmọ́ màá ronú sí fún ìdí méjì Ọ̀yọ́ kì í joyè tẹ́nìkan bá ti jẹ àwọn ìlú kan bẹ tí wọ́n ń jẹ jagun ìkejì àwọn ìdílé kan bẹ lọ́yọ̀ọ́ tí wọ́n ń jẹ jagun wọ́n ní tí ọba bá ti ń lọ jẹ oyè tọ́ba ẹgbẹ́ rẹ̀ kan ti jẹ rí ọ̀fẹ́ wọra ilẹ̀ ni o wọ́n ní àní ìlú báwọn Ìgbòho pọ̀ lọ́wọ́ mi kọjá ká fún lóye tí wọ́n mọ̀ drag
fún mi níjọ́ mẹ́rin nígbà tí di ìjọ́ karùn-ún bàbá rẹ́kọ̀dù wọn máa bọ̀ bàbá mi mo dọ́dọ̀ wọn bá mi kílẹ̀ lérò ìkàṣe wọ́n ní mo ronú oyè kan ẹnìkan péré ló jẹ oyè yẹn rí lọ́yọ̀ọ́ lé wọ́n dárúkọ ẹni náà ẹni lọ kọ́kọ́ wà lọ́dọ̀ wọn tó ń ti pè mí lójú ọ̀nà pé bàbá rẹ̀ dán kan wọ kódà ń pè ọ̀fọ̀ níbi ṣe ń dárúkọ oyè yẹn nígbà èmi náà débẹ̀ lóòótọ́ bàbá bá ní ààfún ní jagun tàbí lóògùn akérèfìdàlọ̀ ní a bá gbẹ́sẹ̀ ká òkè ó gbé lẹ́bàá ní bá pe oríkì jagun akérèfìdàlọ̀ ó tó ìṣẹ́jú márùn tí wọ́n wí tẹ̀léra wọn wọ́n ní kí ló fi ṣeré ẹnìkan ìwojú ẹ àwọn jagunjagun ayé ni wọ́n jẹ́ àfi jẹ́ kóhun àtẹni mo fi jẹ́ Kakanfò ká lè jọ fọwọ́sowọ́pọ̀ lórí ilẹ̀ Yorùbá ìyẹn ni oníjàkà méjèèjì ọjà o torí nígbà míì àbúrò lè burú jẹ̀gbọ́n lọ àmọ́ tá a bá dọ́gbọ́n sí àwọn àlejò àwọn méjèèjì àbáwá ní tó bá di lọ́la yọjú sí mi á tẹ̀lé ta rẹ̀ mo dọ́dọ̀ bàbá ńjọ́ kejì wọ́n ní bàbá sùn mo rẹ̀ ra díẹ̀ nígbà òtijọ́ kẹta mo tún yọjú bẹ́ẹ̀ nígbà òtijọ́ kẹrin wọ́n bá pè mí wọ́n ní mo ti ní kan tẹ̀lé ta yẹn èmi ti sọ fún lóye lẹ́ni tí ó tẹ̀lé ta ọ̀bà tún sí ilé wọ́n ní bàbá náà ló ránṣẹ́ irú àgbákò kínní nígbà òtijọ́ karùn-ún mo tún débẹ̀ ẹni tí ó tẹ̀lé ta ti dé wọ́n ti tẹ negative ẹ̀ bàbá wá fún mi mo kà mo ní ó ti dára wọn lọ́ọ́ wò nílé sùn lórí ẹ̀kọ́ ṣàdúrà ìbá fa ni ọ kọ wá padà mú wá fún mi torí tí ó ṣèkì gbogbo ilẹ̀ Yorùbá lélẹ̀ mú padà wá fún mi mi ìfẹ́ kó wọn àti Kakanfò ọjà wọn jọ mọ kájọ mọ sábà ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ mọ sábà jà mo fẹ́ lèmi bá mú kọ́pì lẹ́tà yẹn mo lọ lé nígbà dára ọjọ́ kejì èmi ò tí ì gbọ́ wípé wọ́n strike inú lẹ́tà wa yìí bàbá kan pè mí ní níbi aago 5 ibo ló wà máa mú lẹ́tà kọ́pì tí mo fọ yẹn máa mú bọ̀ bàbá mu dọ́dọ̀ wọn bàbá ní sọ́gbọ́n tó ṣẹlẹ̀ bá mi mo ṣẹ̀ṣẹ̀ ń jí náà ní ìjọ kankan wọ́n ti strike ilé ọ̀rẹ́ mo lẹ́tà yẹn wá àmọ́ sí lọ́jọ́ iwájú má jẹ́ wọ́n kó wa pọ̀ mọ́jà jọba àlọ́lárí bí bàbá ṣe padà lọ mọ́ wa lọ́wọ́ nìyẹn ẹni bá fẹ́ jẹ́ nǹkan ojú ẹ̀